Ẹ káàbọ̀ sí yàrá èdè Yorùbá Rẹwà. Èmi ọmọ yín náà ni o, olólùfẹ́ yín tẹ́ ẹ fẹ́fẹ́ rẹ̀ tó náà fẹ́ yín fáyọ̀. Kí ni mo mú wá lénìí? Èní ọjọ́ 10 nínú oṣù karùn-ún ni à ń ṣe ayẹyẹ ọjọ́ àwọn ìyá lágbàáyé. Ìyá lára ọmọ kò kéré. Ìyá ṣe pàtàkì nínú ìgbésí ayé ọmọ. Mo fàsìkò yìí dúpẹ́ lọ́wọ́ ìyá tó bí mi lọ́mọ. Orin kan wà tí bàbá mi kan kọ́ mi. Orin náà ti pẹ́ o. Orin náà lọ báyìí. Ìyá ni ìyá mi dáadáa. 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 Ìyá tó nára tó sì náwó kí n tó wá ṣoríire. Ìyá ni ìyá mi dáadáa. Ìyá ni ìyá mi dáadáa. Ìyá tó nára tó sì náwó kí n tó wá ṣoríire. Mo fẹ́ àsìkò yìí kí gbogbo ìyá pátápátá ẹ jẹun wa pẹ́ o lágbára Ọlọ́run. Tíṣu ọmọ bá jiná fún yín, àní fi yín ṣàwátì. Mo tún wá fi àsìkò yìí náà kí gbogbo àwọn tí ìyá wọn kò sí láyé mọ́. Ọlọ́run á fi ọ̀run kẹ́ wọn o lágbára Ọlọ́run. Ọlọ́run á fọ̀run kẹ́ wọn, á pa àṣìṣe wọn rẹ́, á forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Ọlọ́run á dẹ̀ tẹ̀ gbogbo wọn sí afẹ́fẹ́ rere. Ẹ ṣé púpọ̀. Èdè Yorùbá dùn, ó rẹwà, ó lárinrin. Láyọ̀ o. Ẹ darapọ̀ mọ́ wa lórí ìtàkùn ayélujára Facebook, Twitter, Instagram àti YouTube. Ẹ ṣé púpọ̀.